Ṣé wọ́n ṣe máa ṣe ní 5,000 bẹ́ẹ̀ sọ ẹ̀ lè rí o. Mo máa rí. Wọ́n ṣe máa ṣe 5,000. Ó yá gbọ́dọ̀ máa ti rí. Ibi bí tọ́sí tán bẹ́ẹ̀ ni. Wọ́n máa ta fún yín 5,000. Ṣé máa ta fún yín 5,000? Ẹ ṣe ká lọ nọ́ọ̀sìn. Tó bá débẹ̀ tó bá lójú ẹ̀ lọ́kọ́. Ẹ jẹ́ àlọ́ nọ́ọ̀sìn, ẹ jẹ́ ká lọ nọ́ọ̀sìn. Àwọn tó jẹ́ bàbá mi jù ẹ́ ní pé ẹ lè rí. Àkúbè ni mo fẹ́ràn. Ẹ̀bí ọmọ àríńgà ẹ̀ tó bá já kúbè. Bọ̀ tó bá rẹ̀ kúbè wọ́n ṣe máa ṣe 5,000 àkúbè. Owó tó máa náà sì máa pọ̀ o. A fún wọn 5,000 náà ni. So àṣà mẹ́ta ìwé lẹ fẹ́ báyìí. Ilé ti kéré. Owó ṣeré. Ilé ti kékeré lélẹ̀. Kékeré eré ìtẹ̀ ìfẹ́ gangan lélẹ̀. So abẹ́ family side bro. Kẹ́nu pa o. Ẹni tó ta lélẹ̀. Ọlọ́run fẹ́ra washing machine. Àti àmọ́ta. Wọ́n tẹ̀ máa tún jẹ́ owó kù fún yín. Kí lẹ fẹ́ rà? Kí ni ẹ̀? Washing machine lè. 100,000 pé. Kí ló ṣe? Ẹ wá náà, kí ló ṣe rẹ̀? Ẹnà náà. Ilé ilẹ̀ fẹ́ rà, ilé ilẹ̀ fẹ́ rà. Ẹyẹ bá wọn sọ̀rọ̀ náà ìná náà ẹ̀yìn súnmọ́ ẹnà náà. Ó yà ilé lẹ́wẹ́ sí. Ilé lẹ́wẹ́ sí. Èlò ló wà lọ́wọ́ tẹ̀lé. Káṣà ń kárí lẹ́yìn náà. Torí àwọn jẹ́ kí n fún yín lọ́wọ́ tí ó pọ̀ jù. Èlò lẹ́nà máa tà fún ọ láti ẹ̀rọ ṣe bí kékeré ní kò ẹ́ kó wọ̀n náà. Wọ́n ló ní 5,000 làwọn fẹ́ normal. Bọ̀kátà ẹgbẹ́ àkótí àwọn fẹ́ wọn kò ẹ́ kó tó ìtò máa. Ẹ mọ tó ṣẹ̀yẹ sọ tó wà lọ́wọ́ yẹn tó tẹ̀lé yín máa fún yín fowó sí. Ó yẹ mú 95,000. Ó ṣe yìí. 90. Àwọn àpájọ wà náà yẹn wọ́n lọ́wọ́ ìgbò wa 95,000. Àṣàwọ́ tá a ṣe wà ní ìlànà. Èlò lẹ́nà máa fún ọ jálẹ̀jálẹ̀. Ní ìdájí máa fọwọ́ fọṣọ mọ́ o. Láyé tàdé wà yín sáré ò fọwọ́ fọṣọ mọ́ o. Owó lè mi sọ. Ó yà ilẹ̀ fẹ́ sọ. Sọ tó wà lọ́wọ́ yín. 5,000 ló wà lọ́wọ́ wọn. Ẹ̀yin náà sọ fún wọn. Èlò ló wà lọ́wọ́ yín. 5,000 ló wà lọ́wọ́ mi. Tó bá gbà wọn sọ 5,000 ló wà lọ́wọ́ wọn. Ẹ lọ fà ọ́. Ó yá ẹmọ tó ṣe bóyá ká wo títí next year wíwọ́n àti wálé. Èmi ò ń gbé next year bí sí. Èmi ò máa Ó lè wálé next year náà. Believe in Nigeria. Wọ́n lè dúró. Washing machine nìkan ló kù. Ẹyin tẹ bá ń sọ yẹn lè rí ní ìyẹn náà. Ó yẹ ẹyẹ jẹ máa ń ṣe báyìí iṣẹ́ lè máa sanwó jẹ́ jẹ́ kí n máa bá yín kọ́lẹ̀. Àmì ò lè sanwó jẹ́ jẹ́. Ẹyin náà owó wà lọ́wọ́ yìí àpò ẹ̀ka wá pè é ṣe báyìí. Ó yẹ ẹ mú jáde náà. Ẹyin tó yẹ pé ẹ̀bẹ̀ wáyé ẹ̀ ń nọ́jà. Ìjẹ́ òkúdàlú ní ẹ mú jáde ká gbọ́jà fún. Ó yẹ kílẹ̀ ká ṣe é sì kílẹ̀ ká ṣe. Wọ́n fẹ́ àtúntà fẹ́ ra káàṣì, wọ́n fẹ́ ra kíṣì. 5,000 ló wà lọ́wọ́ wọn. Ṣẹ́yìn ò lè dá bẹ́ẹ̀ ni. Bí a kẹ́ lọ sọ́dọ̀ àbájẹ́ tà. Mo ní wọn lè. Mo fẹ́ tajà fún yín àṣẹ mo fẹ́ tajà fún yín. Mo tún ní kẹ́tù sọ́dẹ̀ díẹ̀. Ẹjọ́ bá ti ta ẹ̀ta fún ọ náà ṣe ní bí àgbà tẹ́sọ́ pẹ́ mọ̀ wọn ẹ̀ wá lè tà. Wọ́n ṣe máa yí 5,000 láwọn wá káàkiri àti láwọn tàbí kàwá páwọn fẹ́ rà páwọn ní ìjẹ́. So àti lọ sọ́lá àkọ́kọ́ bí ẹlẹ́ẹ̀kejì là ń lọ báyìí. Síbalẹ̀. Àti àwọn tàbí láwọn fẹ́ ra washing machine yìí kékeré. So mi wàá mọ̀ pé ẹ attend sí wọn. Mo sọ wọn pé wọn ò lè rí wọn láwọn máa rí ẹ bá wọn sọ̀rọ̀ àti àwọn wọ́n sì máa ń sùn sí ìjọba kékeré báyìí tó bá gbé kékeré báyìí o ó bẹ̀rẹ̀ láti 50,000. Ṣé mo sọ fún yín pé wọ́n. Ó máa ṣiṣẹ́ ká. Tó bá ṣiṣẹ́ ńkọ́. Ó máa ṣiṣẹ́ o báwo ni ẹ̀sìn máa kó lè kọ́ tó lè ṣiṣẹ́. Ẹgbẹ́ mi wò ná bọ́ máa ṣiṣẹ́ kó dì mí. No eléyìí sí ọmọ ẹ̀ṣẹ̀ ṣe eléyìí ti ní fọ́ tọ́mọ ẹ̀ṣẹ̀ ṣe but tẹ́yìn bá nídìí ó ní 50,000 wọ́n máa bá yín gẹ̀ẹ́tì ẹ̀ ó yẹ yín máa gẹ̀ẹ́tì ẹ̀ but ó ní 5,000 yẹn mi ò ṣọ́ọ̀bì ẹ̀ máa rí mo ti sọ fún ọ náà máa rí ẹ jẹ̀ lè náná bí a tẹ̀ ná. Kò gbọ́ yóò bá o. So ọ̀gá abeg my sister wan buy eléyìí ṣe washing machine my sister wan buy washing machine you go sell am. How much? As I tell small B. Small one. Small one. It's a small. Small one, I think 70,000 naira. 70,000 naira. How come? How much you pay?
ó ní 70,000 kí ló tẹ̀ wá sọ̀rọ̀. 70,000 ó ti